Ìjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété tí ìpààrọ̀ orúkọ mi o. Adémọ́lá ọmọ Omíyalé ń lè mí jẹ́. Mọ̀lẹ́mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Mo kí Ọlọ́run ọba tó dá mi tọ́mọ̀ mi tọ́mọ gbogbo wa tọ́mọ tó ní kálukú wá sílé ayé láti wá ṣe. Mo kí Ọlọ́run mo ṣèbá Ọlọ́run Olódùmarè tó dá gbogbo wa o. Ẹ̀bà ẹ̀yin àlè ulamahu warasatul anbiya'i. Ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ mọ̀kádàm sheok àfa akọ́mọníkéwù àfa akọ́mọlẹ́sìn. Mo kí gbogbo yín ní ìlànà tí mùsùlùmí wípé assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuhu. Mo kí ọmọ ìyá mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, ìyá mi bàbá mi rẹ́fẹ̀rẹ̀ndì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ onírìbọmi, ìjọ kátólíìkì, ìjọ mẹ́tọ́díìsì, kérúbù and sẹ́ráfù, ìjọ sẹ̀lẹ́ pé aláfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo yín àti gbogbo ìdílé yín o. Mo wá kí ẹ̀yin ìyá mi bàbá mi ẹlẹ́sìn kan ẹ̀sìn kan ẹ̀sìn tá a bá láyé, ẹ̀sìn tó jẹ́ wípé ní gbogbo àgbáláyé pátá ní gbogbo ọmọ káàárọ̀ òjíire ńlájẹ́bá ni wọ́n bí wa sínú ẹ̀ tá à ń pè ní ẹ̀sìn ìṣẹ̀ṣe. Mo kí yín o pé ewé á máa jẹ́ egbò á máa jẹ́ ẹ̀ní ṣe ewé já ẹ̀ní ṣe egbò wà àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin tẹ́ ẹ pọnmọ tọmọ èyí fi yọ̀ ọ́ ṣubú, ẹ̀yin tẹ́ ẹ pọnmọ tọmọ fi rílé ayé wá, ẹ̀yin tẹ́ ẹ pọnmọ tọmọ fi ṣàṣeyọrí. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ̀ ń fi kan ṣoré kiri. Èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri ẹ fi ṣàwa ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí í ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò níná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani mo ṣèbà yín o. Mo wá kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Lágbára lọ́wọ́ Ọlọ́run ní mọ̀nira. Mo wá kí bàbá mi Professor Banji Akíntóyè alànà fún gbogbo ìran Yorùbá pátápátá. Bàbá ọjọ́ adalẹ́ o, àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà àrólé oòdùà jẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀ ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second. Mo fi Ọ̀jájá mo fi kí bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Owólabí Ọlákùlẹ́yìn. Mo wá fún àwọn méjèèjì, mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá ńlẹ̀ káàárọ̀ òjíire. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá wípé ẹ kú bí ẹ bá wa dé o. Epo ti di 800 naira per litre, kódà ibòmíì wọ́n ń tà ní 950. Àní kú bẹ̀, Ọlọ́run yọ wá ponú àdánwò tí oníkálukú tá a bára wa. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi, ọmọ Yorùbá tòótọ́ tí ń jà fún òmìnira tòótọ́ lọ́nà òótọ́. Mo kí yín o, ẹ̀yin tẹ́ ń bẹ nílùú òyìnbó pátápátá, wọn à ní fòkú yín ránṣẹ́ sí wa. Àlùbáríkà àwọn tó lódùmarè kólé ayé lé lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ń bẹ ní orílẹ̀-èdè wa ń bì náà lágbára lọ́wọ́ Ọlọ́run, a ní gbà pé aburú lórí ẹnì kọ̀ọ̀kan. Àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Ẹ wo ẹ̀tún ni mo tún dé, mo tún gbọ́dọ̀ dé, kò sí fún ìdí méjì tí màá fi dé tó kọjá torí Dúpẹ́ Onídìrí. Aṣẹ́wó onínàbì tó sọra rẹ̀ di karanjágbáránmọ́ ìran sí ìran Yorùbá lọ́rùn, tó sọra rẹ̀ di ẹni àìjírí ẹni àìjíkò akédanidání. Torí pé kíni àwọn àgbà bọ̀ wọ́n níbi rọ́bà lọ lógún ọdún, ọjọ́ kan ṣoṣo báyìí lòtítọ́ á bá. Mo sì fẹ́ kí délé ìjìnlẹ̀ Marcus, mo fẹ́ kí ìjìnlẹ̀ Marcus kó súnmọ́ bí àti gbogbo àwọn àjàkáyé Queen B àbí Queen kíní kan Lady B àbí nǹkan ǹjẹ́ mo kọ ẹ dáadáa, bóyá Queen B náà nítorí wọ́n mẹ́sẹ̀jì mi wọ́n sì ń gbé mi ṣẹ́ èpè. Mo sì mọ̀ pé èpè ọjà wọ́n yọjà wọ́n tìrantìran, yọjà ọmọ wọn
àlùbáríkà àwọn tọ́lọ́ ń kólé ayé lé lọ́wọ́ gbogbo ẹni tó ń ṣépè lórí ipá ní ẹyẹ tànràn Yorùbá mọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run kò sẹ́ni tí ó kú bí aṣọ rẹ̀ wà nù yín àyàfi tá a bá jẹ̀yà lórí struggle ìran Yorùbá lóko bẹ́ẹ̀ ni ìyá onídìrí àti àwọn ikọ̀ rẹ̀ ìbéèrè mi tí mo fẹ́ béèrè lálẹ́ torí yìí ń ṣetán láti gba àkókò àwọn ọmọ Yorùbá púpọ̀ ń ṣetán lákàntí ẹ̀ tí máa wí àwáwí asán kankan fún ìgbà tó pẹ́ mo kàn wá láti wá yànnàná àwọn nǹkan kan tí mo rí wípé bàbá tètè yànnàná ẹ̀ torí pé wọ́n ti fi ọ̀pọ̀ nǹkan yìí wọ́n ti fi kó àwọn ọmọ Yorùbá wọ́n ti kó wọn ní múngùn ní àwọn tó gbà fún ìyá onídìrí ni o àmọ́ àṣírí ti wá tú afẹ́fẹ́ ti fẹ́ àti rí fòrò adìẹ àti rí n tí ń dún lábẹ́ eégún ẹni tí ń bẹ lábẹ́ eégún tó ń pè ní ará ọ̀run àti mọ̀ torí pé gbogbo àṣírí gbogbo nǹkan tí ìyá onítìrí fi ń ta àwọn èèyàn pátápátá ni ló ti wá fọ́ sí gbangba kí ló dé ìyá onídìrí èé ṣe tẹ́ ń fi rọ́ láyé èé ṣe tẹ́ ń tan àwọn èèyàn tó bẹ́ẹ̀ gẹ́ ṣé nítorí pé ẹ fẹ́ ṣàṣe olórí ńlẹ̀ káàárọ̀ òjíire ṣé náà lọ́fàá tẹ́ fi go to that extent láti máa wá mú orí àwọn ọmọ Yorùbá kẹ́ ẹ máa fi ta móló ṣe rí ilé tá a bá fi tọ́mọ wàláì ìrì ni ó wo gbogbo adélé wèrè tẹ́lẹ̀ ń ṣe ọmọ Yorùbá tí ọba ti àáríran tẹ́lẹ̀ wọ́n ti gbọ́dọ̀ máa ríran torí wípé kíni àṣírí yín ti ń tú àṣírí ti ń ṣe kíni àṣírí ti ń tú ìmọ̀ fi fídíò kan hàn yín torí pé ìyá onítìrí pàápàá jùlọ ìjìnlẹ̀ Marcus ó dúró sórí YouTube ń pariwo pé pírẹsidẹ́ǹtì Amẹ́ríkà àná ìyẹn Barack Obama òun ló ọ̀vẹ́ẹ̀lì Mobọ́lájí Victor Adéwálé tá ń pè ní igbákejì ààrẹ Adélé tí ń sojú fún ìyá onídìrí ẹjẹ́ ló bá wọn. àmọ́ gbogbo òkòtó rọ́ pátápátá ní máa ń já àti wá rí àṣírí àti rí wípé ẹ̀ẹ́dì ti fídíò ni nígbà Ọlọ́run ó tún wá mú yín fídíò tẹ tún ló wá jẹ́ fídíò tẹ lọ rèé pic látòrí TikTok sọtán yọkọlú kọ̀ wá tán bí ìyàwó gbọ́kọ̀ sánlẹ̀ ọkọ súnké mo sì ti sọ fún yín o ẹ̀yin ọmọ Káàárọ̀ Oòjíire ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ mo lẹ́ẹ̀gbẹ́dì ẹ̀ tà ẹ fowó ra awó wá bímọ méjì ó yẹ̀yìn méjì ó kọ́kọ́ mú kan ó lù ú papọ̀ kàkàkáwó wá pàkan òkú ńṣe ló tún jókòó lé níyàn òun bá tún fọ́ léyìí tó túmọ̀ sí wípé èrè kankan ò sí lára awó èèyàn mélòó gan lẹ́rí tí jẹ awó wọ́n máa ń fi awó gún nǹkan ni wọ́n máa ń lo awó fún àkànṣe nǹkan ni ìyá onídìrí wọ́n ń lò ó fún nǹkan kan ni láti fi destabilize journey yìí ni àti rí i débẹ̀ àti wádìí ẹ̀ débẹ̀ torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí lẹ fẹ́ máa parọ́ fún kí lẹ ń pa irọ́ fún gan fún kíni kíni má bàa ṣe àti pé nítorí kíni gan ẹ parọ́ ẹ ti gba owó lọ lọ́wọ́ àwọn èèyàn ẹ máa rí fídíò yìí tí mo ti mọ̀ pé yóò ya ọ̀pọ̀ yín náà lẹ́nu pé àyín ìyá onídìrí èéṣe mo fẹ́ kẹ́ ẹ wò ó báyìí ẹ wò ó. ẹ má jẹ́ kí wọ́n máa tàn yín Dúpẹ́ Onítìrí ẹ̀tàn ni àtòun àtàwọn èèyàn ẹ wo fídíò tó ń pín kiri lẹ́nu ọjọ́ mẹ́ta rèé o wípé ní UN àti pé pírẹsidẹ́ǹtì ẹ wo fídíò yẹn o United States of America tẹ́lẹ̀ rí yẹn Obama wọ́n ní ló unveil picture àtìláwí ọ̀gbẹ́ni tí ó ń pera ẹ̀ ní pírẹsidẹ́ǹtì àwọn Democratic Republic of Nigeria of Yorùbá lábẹ́ Onítìrí
kí ló dé. wọ́n ti ṣàyídáyídá fídíò yìí. ẹ máa wo fídíò yẹn o. key framing náà máa ń pè ní key framing. mo kọ́kọ́ fẹ́ fojú fo tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ń pè mí wọ́n ń bi mí wọ́n ń sẹ́ndì fídíò yìí sí mi. ẹ máa rí wípé a máa fi original video yẹn hàn yín orí CNN ló wà o. a máa fi original video yẹn hàn yín ṣùgbọ́n ẹ̀yin ẹ̀ wò ó sì. ẹ máa wá máa wo fídíò ọ̀gbẹ́ni yẹn o. ẹ rí o. lápá kan ń bẹ̀ ẹ̀jẹ̀ ń stop. ẹ rí pé ibi tí mo fi kíní ọwọ́ sí yìí ó ń ṣó logo TikTok. logo TikTok. ọ̀gbẹ́ni yẹn tí wọ́n superimpose ní tó ń pè ní editing nìyẹn video editing wọ́n superimpose ẹ̀ pẹ̀lú keyframe method keyframes animation. ẹ rí pé TikTok logo gan wà lára picture táwọn dìde rìn lò yàtọ̀ sí wípé wọ́n download ẹ̀ lórí TikTok ìyẹn tẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ ẹ rí i pé logo TikTok méjì ni ìkan wà níbi ìsàlẹ̀ lọ́wọ́ ọ̀tún ṣùgbọ́n tíbi ọwọ́ òsì yẹn ẹ rí i wípé picture bọ̀bọ́ yẹn tán lò gangan ẹ rí i pé ó ní logo TikTok lórí yàtọ̀ sí ti tapá ọ̀tún yìí wọ́n ń parọ́ fún yín ni wọ́n ń vèlè picture odidi president orílẹ̀-èdè kan àwọn èèyàn rẹ̀ ò sí ń bẹ̀ Americans ní gbogbo àwọn tẹ́ rí yìí o ẹ já wá fi original video gangan hàn yín orí CNN ni ẹ ti lọ wá ẹ já fi hàn yín. ẹ máa wo original video. screenshot yẹn ni ìyẹn original video mo screen record ẹ kẹ́ ẹ lè rí wípé orí TikTok ló wà ẹ máa rí title ẹ ẹ máa rí nígbà tó ń ṣe original video gangan rèé o. ẹ wo original video. screen record ẹ ni gbogbo ẹ̀yin tó ń pín irọ́ kiri fún tó ń ta irọ́ fún lórí kíni. ẹ máa wo original video tẹ́ ń wò. ẹ̀wọ̀n tí wàá bàjẹ́ wọ́n ti sọ́dọ̀ àwàdà. kéyìn tá a fi mọ̀ pé orí àwọn ará bíi eku ọgbọ́n orí ẹ mọ́ ló wà lórí wọn o. wàláhì ọgbọ́n orí ẹ mọ́ ni. pé káwọn celebrate ẹ ti rí. wọ́n tún sọ fáwọn èèyàn wọn mo gbọ́ pé kan nínú wọn tó ń ṣe prógráàmù látijọ́ yìí lórí YouTube tó ń ṣe live program. ìjìnlẹ̀ Marcus. mo gbọ́ wípé ohun tí fi ń ṣe prógráàmù rẹ̀ ṣe àti rí picture original picture Barack Obama former president US òun ni wọ́n unveil táwọn yẹn lọ wá editor tó bá wọn superimpose ẹ̀ sí wọ́n wá cut ẹ̀ wọ́n ṣe keyframe. ṣé ẹ ti rí. ẹ má jẹ́ kán tàn yín mọ́ gbogbo ẹ̀yin arúgbó wa tó ń gbowó lọ́wọ́ yín Dúpẹ́ Onítìrí ń gbowó lọ́wọ́ yín ni owó òṣèfìrẹ́ hàn bẹ́ẹ̀. àbí àwọn ó yẹ ara wọn tó wá gbádá ń bì náà ó sì yẹ kí wọ́n gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ bí interview lẹ́yìn ìgbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ tán. wọ́n ń pajá lọ́bọ̀ fún yín wọ́n ń pòkọ̀ ọ̀bànújẹ́ fún yín wọ́n ń tì yín wájú ẹ ti gbé òmìnira lẹ́gbà wọ́n ń tàn yín ni o comedy skit ni o. èmi ní mú ìfẹ́ ṣe fídíò lórí kìíní tẹ́lẹ̀ ṣùgbọ́n mo dídì wá ṣe báyìí torí ọ̀pọ̀ àwọn tó ń pè mí ti pọ̀ jù àwọn tó ń pàkíyèsí mi sí fídíò yẹn àwọn méjì ló ti dìídì sẹ́ǹdẹ̀ sí mi pé ṣé lóòótọ́ ni ẹ̀yin èèyàn yìí wọ́n ṣé ẹ ti rí. Dúpẹ́ Onítìrí àtàwọn èèyàn ń tàn yín àwọn èèyàn. ṣé ẹ rí i pé ayé àwọn pípù yìí ti bàjẹ́ wọ́n wá lórí TikTok wọ́n wá mú fídíò wọ́n mú píkṣọ̀ Ọmọbọ́lájí Victor Adéwálé wọ́n wá insert ẹ̀ sínú fídíò tó jẹ́ pé CNN ló publish ẹ̀ nígbà tí wọ́n unveil portrait Barack Obama tó ṣe president orílẹ̀-èdè Amẹ́ríkà lé ọdún bíi mélòó kan sẹ́yìn. ẹ̀ wá ní kàn mọ Yorùbá ọmọ ọjọ́ kan mọ̀ yọ̀ wípé Amẹ́ríkà o ló unveil adelé. now gẹ́gẹ́ bí ìbéèrè tí brọ́dà mi ìbéèrè kí ló dé tí ẹni tí wọ́n unveil táàró gangan lórí ìjókòó kí ló dé táàrí ọmọ Yorùbá kankan ń bẹ̀ kí ló dé tẹni tí wọ́n unveil tí ò tiẹ̀ grant speech kankan àbí bí ẹ ṣe unveil èèyàn náà nu ayé ẹ̀yin pípù yìí ò ní í dáa ẹ kàn ń gbé wa ń gogo ẹ pè wá lọ́dẹ̀ ẹ pè wá lámukọ mẹ́kọ. ìbéèrè mi wá ni pé kí lẹ̀ ń ṣe léyìí fún gangan kí ni ìyá Onítìrí stand láti gain lórí gbogbo ìwà ìbàjẹ́ yìí. Ìjìnlẹ̀ Marcus
tẹ́ ẹ ti gbowó lọ́wọ́ ọmọ Yorùbá tẹ́ ẹ ní wọ́n máa yá ìjọba òmìnira pé ẹ dá padà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí lẹ fẹ́ gain èmi ń bi yín ni o torí ọ̀rọ̀ náà ò yé mi tí ń bá ló yé mi irọ́ funfun báláwú ni irọ́ ni mo pa torí pé kí lẹ bá débi pé ẹ wá ẹ̀díìtì fídíò tó jẹ́ ti Barack Obama ẹ wá ń gbé dẹ̀dẹ̀rìn tẹ́lẹ̀ fi ṣe igbákejì adelé ààrẹ ẹ wá gbé síbẹ̀ kí lẹ fẹ́ fi gain mò ń béèrè ni o a dẹ̀ pàkíyèsí ìjọba náà sí ọ̀rọ̀ ìyá Onítìrí a máa rí pé ìjọba ò gbé ìgbésẹ̀ kankan ó jọ gàté kò jọ gàté ó fẹ́ fẹsẹ̀ méjèèjì jọra wọn ṣé kìí ṣe pé ní tí mò ń rò ṣé kìí ṣe pé ní tí mò ń rò lẹ́ ń rò ṣá àbí ìjọba ní rán ìyá Onídìrí níṣẹ́ ní tòótọ́ ni just to destabilize the struggle just to give the struggle another name entirely which they are already on it. If I'm not mistaken ẹni tó ní ìgboyà láti declare orílẹ̀-èdè nínú orílẹ̀-èdè tó wà independent tí ìjọba sì sọ wípé ọ̀nà tá a gbà ọ̀nà agbésùmọ̀mí ni wọ́n kéde ní ọ̀nà tí wọ́n gbé ogun ti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí wọ́n dojú ogun kọ ọ́fíìsì gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ wá bá ń bìjọba léèrè ṣé ìyá Onídìrí ò sí láyé mọ́ ni kí ló dé tí wọn ò declare rẹ̀ wanted bí ó bá sí lórílẹ̀‐èdè Nàìjíríà ṣe ìwádìí orílẹ̀‐èdè tó bá wà fínífíní kẹ́ ẹ sì lo Interpol láti gbé wá padà sórílẹ̀‐èdè láti wá jẹ́ ẹjọ́ agbésùmọ̀mí tẹ́ ẹ fi kàn án pẹ̀lú ẹjọ́ treason and felony ìdètẹ̀ ìfipá gba ìjọba ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ eléyìí lọ́mọ tó ń fún adelé òfò Ọmọbọ́lájí Victor Adéwálé lórí ọ̀fẹ́ láti tún máa sọ̀rọ̀ ká níjọba ti gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ṣé yóò sì máa lẹ́nu àti sọ̀rọ̀ ni ẹ̀yin náà tún wo fídíò yẹn dáadáa ẹ wò ó kọ́mọ̀já sọdùn kẹwàá reason pẹ̀lú ẹ̀. United States of America tẹ́lẹ̀ rí yẹn Obama wọ́n ní òun ló unveil picture àtìláwí ọ̀gbẹ́ni tí ó ń pera ẹ̀ ní president àwọn Democratic of Republic of Nigeria of Yorùbá lábẹ́ Onítìrí irọ́ náà ń pa wọ́n ti ṣàyídáyídá fídíò yìí ni key framing náà máa ń pè key framing ẹgbà ọkọ fẹ́ fojú fo tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn ń pè mí wọ́n ń bi mí wọ́n ń sẹ́ndì fídíò sí mi máa rí wípé a máa fi original video yẹn hàn yín orí CNN ló wà o a máa fi original video yẹn hàn yín ṣùgbọ́n ẹ̀yin ẹ̀ wò ó sì ẹ máa wá máa wo fídíò. ẹ má bínú ọwọ́ mi lọ́tẹ̀ẹ́ fóònù ti lọ́ọ̀kì ni ẹ má bínú bí rọ́bà lọ lógún ọdún àwọn àgbà bọ̀ wọ́n lọ́jọ́ kan ṣoṣo báyìí lòtítọ́ á bá a. bí o ọ̀gbẹ́ni yẹn o ẹ rí wípé lápá kan ń bẹ ẹ jẹ́ ń stop. ẹ rí pé ibi tí mo fi kíní ọwọ́ sí yìí ó ń ṣó. ibi tọ́wọ́ wà yẹn ibi tọ́wọ́ wà yẹn
yẹn tí wọ́n TikTok logo ló wà ńbẹ̀ o. editing nìyẹn, video editing wọ́n superimpose ẹ̀ pẹ̀lú keyframe method, keyframes animation. ẹ rí i pé TikTok logo gan wà lára picture táwọn dìdìrín lò, yàtọ̀ sí wípé wọ́n download ẹ̀ lórí TikTok. ìyẹn tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ ẹ rí i pé logo TikTok méjì ni, ìkan wà níbi ìsàlẹ̀ lọ́wọ́ ọ̀tún, ṣùgbọ́n tíbi ọwọ́ òsì yẹn ẹ rí i wípé picture bọ̀bọ́ yẹn tán lò gangan. ẹ rí i pé ó ní logo TikTok lórí yàtọ̀ sí ti tapá ọ̀tún yìí. wọ́n ń parọ́ fún yín ni. wọ́n ń vèlè picture odidi president orílẹ̀-èdè kan, àwọn èèyàn rẹ̀ ò sí ń bẹ̀. Americans ní gbogbo àwọn tẹ́ rí yìí o. ẹ já wá fi original video gangan hàn yín. orí CNN ni ẹ ti lọ wá, ẹja fi hàn yín. ẹ rí a screenshot ẹ ní ìyẹn original video. mo screen record ẹ kẹ́ ẹ lè rí wípé orí TikTok ló wà. ẹ máa rí title ẹ, ẹ máa rí nígbà tán ṣe original video gangan rèé o. ṣe ti rí bá mo dìídì ẹ ti rí original video. screen record ẹ ní. ẹ máa wo Obama àtẹ̀yàn kan ló mú dání yẹn o. lórí kíni tẹ́ẹ̀kan báyé jẹ́ wọ́n ti wá bàjẹ́, wọ́n ti sọ́dà wàdà. kí n tẹ́ fi mọ̀ pọ́gbọ́n orí àwọn ará bíi eku ọgbọ́n orí ẹ mọ́ ló wà lórí wọn o. wọ́n tún celebrate ẹ̀ pé káwọn celebrate ẹ̀ o. wọ́n tún sọ fáwọn èèyàn wọn. mo gbọ́ pé kan nínú wọn tó ń ṣe program látijọ́ yìí lórí YouTube tó ń ṣe live program tí ò sùn tí ò wo. mo gbọ́ wípé ohun tí fi ń ṣe program rẹ̀ ṣiṣẹ́ àti picture original picture Barack Obama, former president US. ó ní wọ́n unveil táwọn yẹn lọ wá editor tó bá wọn superimpose ẹ̀ sí, wọ́n wá cut ẹ̀, wọ́n ṣe keyframe. ẹ má jẹ́ kán tàn yín mọ́ gbogbo ẹ̀yin arúgbó wa tó ń gbowó lọ́wọ́ yín. Dúpẹ́ Onítìrí ń gbowó lọ́wọ́ yín ni, owó òṣèfìrẹ́ hàn bẹ́ẹ̀. àbí àwọn òye ara wọn tó wá gbádá ń bì náà. àbí. ó sì yẹ kí wọ́n gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ bí interview lẹ́yìn ìgbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ tán. wọ́n ń pajá lọ́bọ̀ fún yín, wọ́n ń pòkọ̀ ọ̀bànújẹ́ fún yín, wọ́n ń tì yín wájú. ẹ ti gbòmìnira òmìnira lẹ́gbàá, wọ́n ń tàn yín ni o, comedy skit ni o. èmi ní mi ìfẹ́ ṣe fídíò lórí kìíní tẹ́lẹ̀, ṣùgbọ́n mo dídì wá ṣe báyìí torí ọ̀pọ̀ àwọn tó ń pè mí ti pọ̀ jù. àwọn tó ń pàkíyèsí mi sí fídíò yẹn, àwọn méjì. ṣé ẹ ti rí i pé ìyá Onítìrí àtàwọn ikọ̀ rẹ̀ wọ́n ń kọ script ni, wọ́n ń àti movie fún wa ni. by the time tí kẹsẹ̀tì yẹn bá dẹ̀ máa jáde a máa rà á wò mọ̀nàkà yìí. àmọ́ mo mọ̀ pé season film ló máa fẹ́ jẹ́ torí kò ní tán bọ̀rọ̀. mo wá bẹ̀ bàbá mi Professor Banji Akíntóyè Alànà pẹ̀lú olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ. ẹ má tẹ̀tì, ẹ má káàárẹ̀, ẹni tí ń wọ́ ọmọ kì í sùn. gbogbo ìgbà ni ọmọ làálẹ̀ fọ́kọ rẹ̀ wípé baálé mi o, ọmọ wa tú sí kùkùkù náà ni o, torí àmì èyí tó lódùmarè tí ó sá mi sí. ẹ gbọ́lọ̀dì ó sú yín, ẹ gbọ́lọ̀dì ọ̀rẹ́ yín o, torí pé kíni àwọn tó ṣe tán láti bà ìrìn àjò yìí jẹ́, láti jẹ́ kí ìjọba ó sọ lórúkọ tí ò jẹ́, wọn à sùn wọn ò wò. tẹ́ ẹ bá wò ìjìnlẹ̀ ẹ rí i pé kò fìgbà kan kúrò lórí ayélujára, wọ́n jọ ń parọ́ fúnra wọn ni. tẹ́ ẹ bá rí ìwé tí wọ́n ṣe celebrate wípé Obama ló unveil dẹ̀dẹ̀rìn amoko mẹ́kọ yẹn. ṣáwà ní kò sọ lọ́pọ̀ lọ́nù àwọn tí yóò Onídìrí kójọ náà ni, àbó ti kó rí wọn sínú kùkú níbi pé kò tiẹ̀ sẹ́ni tó wá think right wípé kí lárábìnrin yìí kí ló wà up to náà, pé kí lárábìnrin yìí kí gẹ́gẹ́ ló wà up to, kí ló dé tí ń parọ́, torí kò yé èmi o. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, Ọlọ́run ò ní ṣe yín ní adọ́run mòótọ́ o. ajá tẹ́ ẹ tà kò bá sàn kẹ́ ẹ lọ rèé rà padà o, kẹ́ ẹ ta ọ̀bọ. ajá tẹ́ ẹ tà ilé àwọn olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ pẹ̀lú bàbá wa Professor Banji Akíntóyè
tẹ́ fi lọ rèé kówó tẹ́ lọ rèé ra ọ̀bọ ìyá onídìrí ìní ń fà yín lásán ọ̀ya yìí o kó tó wá já yín sí òhò ọmọlúàbí ẹ tètè ṣe kí ni ẹ tètè gbé ọ̀bọ bọ̀gbẹ́ kọ́bọ̀ ó tó gbé yín bọ̀gbẹ́ ẹ tètè mú ojú tó kẹ́ ẹ tètè wá ọ̀nà àbáyọ sí orúkọ tó burú nínú ìyá onítìrí ń fẹ́ ká sọ Yorùbá nation ló fẹ́ ká sọ àwọn agitators Ọlọ́run ní yí kúrò lórí Yorùbá nation agitators lọ́wọ́lọ́wọ́ o àmọ́ ẹ má sùn ẹ má wo ẹ jẹ́ gbogbo oníkúlùkù ká jí gìrì láti wá egbò dákun fún ìyá onídìrí àti àwọn ikọ̀ rẹ̀ mo sọ yìí mo dúró ná torí àsọjù ọ̀rọ̀ ní díjà álẹ̀ àméyìí tí mo sọ yìí mo mọ̀ kó ti yé wa ìyá onídìrí ò ní oore kan tí ó ṣe wá o kàkà kó ṣe wá lóore ibi gbáà ni ìyá onítìrí ń sànran Yorùbá Ọlọ́run yóò san ìyá onítìrí lẹ́san mo kí bàbá mi Professor Banji Akíntóyè Alànà ọjọ́ yín ọ̀dálẹ́ ìwọ̀nba ọjọ́ tó kù ọdún tó kù tẹ́ lò lókè èèpẹ̀ ẹ mọ̀ ní lò nínú ìnira ẹ ní lò nínú fìtínà ẹ sì ní lò nínú ìdààmú mo kó lóye Sunday Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí ní agbára lọ́wọ́ Ọlọ́run ẹ nínà ò ní mọ̀ nira gbogbo ìgbà tó ń jẹ ọmọ bá jiná fún yín jẹ kò ní bá yín nínú sàárè o àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́ mo kí yín mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá wípé lágbára lọ́wọ́ Ọlọ́run ìdààmú ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ yín o ẹ ní fìnira lògbé sí ayé yín àlùbáríkà àwọn tó lọ ń kólé ayé lé lọ́wọ́ mo kí yín lẹ́ẹ̀kan sí mo lù yín lọ́gọ ẹnu ẹ kú ìnáwó ẹ kú ìnára lórí kí ìran Yorùbá kó lè gba òmìnira á gbòmìnira ó sọmọ olókùú bẹ́ẹ̀ ni àní símọ́ ìyá ẹ̀ Adébọ́lá ọmọ mi alẹ́lẹ̀ mi ń jẹ́ mi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọ̀bọ Sòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjà èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà ẹ wò kárìíra láyọ̀ ká pàdé láyọ̀ èmi ní mọ̀ wá ẹ̀yin náà ní mọ̀ bá ó dàbọ̀.